ládé torí ọmọ lẹ́yìn nínú ìyàwó ọgbàjọba ṣiṣẹ́ pẹ̀lú èrò dúdú mo dáwó sínú ilé ìfowópamọ́ bùkátà dé ìwòrówó ìgbà mọ́ ìjọba òkú mi lówó mọ́. Ìjẹ́ ẹ̀yin fowó rówó rí. Àìmọye èèyàn ló fowó rówó. Kò possible. Kò possible. Ó le tó bẹ́ẹ̀. Ìkàdí ó. Mo sábà kọ yín bí kẹ́ concentrate. Ṣé yàjẹ́ òṣè mi dé? Àìsàn tó ń ṣe ìyàwó yín kò yí padà. COPD òun ló sì tún yọ wọ́n lẹ́nu. Mo gbé. Ẹ sọ pé Rose. Ẹ tún sọ pé Rose. Èmi ò rùlé bàjá mọ́lẹ̀. Òrùlé bọ̀ tẹ̀ mọ́lẹ̀. Ikú àjọkú. Àwọn ẹwà àjọgbà. Ẹ wá bá mi bí lówùrọ̀ lálàbò mẹ́fà ìdájí. Ta ni ẹni tó fún yín ní owó èèmọ̀ láàrin ayé? Ọlá rẹ ni o. Kápọ̀. Ilé arúgbó ara ìyá mi fi kí. Iṣẹ́ fẹ́ ṣe lèmi béèrè o, wọ́n yàn pa ìyá yín. Tí ìjọba ṣe bá fún wa lóúnjẹ jẹ, tí bá ń fa lóògùn tá a lò. Ọ̀rọ̀ gbogbo wọn yàtọ̀ síra wọn. Tó àwa sáyé wà ní báyìí. Bàbá ẹ̀tọ́ yín lẹ́ni ẹ fẹ́ gbà. Ẹ ṣe ń wò mí yìí o, I'm a scientist. Ẹ bá ń gbọ́ pé wọ́n ti kó kẹ́míkà pọ̀. Ibi tá a bá dé kò sóńtọ̀ ohun tó lè yọ fún òun sí. Ẹ dákun, ó fẹ́ useless yà. Ó useless náà ni. Àjèrè ló sọ di àjèrè. Pọ̀pọ̀ kókò. Bàbá sọnù kárìíra wa ni Yorùbá fi ń kọlà. Bàbá sọnù kárìíra wa.